Afternoon. Wá mú lórí ìsìn nígbò. Wá tàbí lórí ìbò pọ̀, wá fi wọ́n sí ìbò. Ọtí àtòwó tọ́, wá àwa ṣe lé o. Ọtí àtòwó yẹ kí sinmi ẹni tó wá. Ìyẹn ló máa tó tó sí báyìí. Àbọ̀rọ̀ bàbá àkọ́kọ́ yóò ṣẹlẹ̀ bí ìyá ṣé o lórí ẹ̀kọ́ tó yóò ṣe ìlú ẹ̀kọ́ sókè ẹ̀ka lọ wúra wa bí yóò ṣe ìlú àgbẹ̀ tó ṣe ìlú ìlara ẹ̀ ṣe wọlé ẹ̀ kò wá pọ̀ yìí ìdílé ìlú àkàrọ̀. Kiri na bẹ́ẹ̀ kẹ́ fún ẹ má kò fún ẹ. Ẹni bí sórí pàtàkì wọn ẹni lẹ́yìn fẹ́ ti sọ ní àtàkọ̀ olúwo. Àwa abúlé olóòṣùra dáadáa ní ìlú. Àti wọ́n yà sọ ẹ bá o, òótọ́ ọ̀nà yà sọ fún yìí o. Ìṣòwò tẹ́lẹ̀ àti òótọ́ ọ̀nà fún yìí. Agbolé ní gbọ́dọ̀ wà ṣọ́ra agbolé òde. Olórí akéṣe máa wà. Nítorí pé ó fi sọ́dọ̀ yìí kọ̀ báyìí. Ó fi sọ́dọ̀ yìí o. Ó lọ́rọ̀ báyìí ká sọ. Ó fi sọ́dọ̀ yìí ẹni lórúkọ ẹ̀ nígbà tí ó lápò. Ilé ìjẹta ọ̀gbẹ́ni ẹ̀wọ̀n aṣọ àdúgbò láti ṣíṣe owó. Owó tó ń gbé ọ̀dọ̀ fún ìṣòro. Bàbá Kàlóyè lọ sí àwọn àbẹ̀rẹ̀ òde lábẹ́rẹ̀ lọ́wọ́ àbúrò àti bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ láti. Àti bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn òbí wọ́n ti lórí àpá olóyè tó bá lè dé kan padà lọ sọ́lé tó wá yẹ̀ kí ṣe àwọn olówó kọ̀ọ̀fù sórí àga. Onígbogbo ìdájọ́ yàtọ̀ lójú ọmọ yìí. Àwọn ẹbí ló mú wá o, ìṣe olúwo ló mú wá o. Ọkà lẹ́tà, ọkà sí wa létí o. Ọ̀rọ̀ tẹ̀kọ́ náà bó sì ní ìwò kẹ̀kẹ́ náà tọ̀. Ẹni tó wọ̀ yìí ọ̀rọ̀ olúwo ó ṣe ṣe ìdílé rẹ̀. Ìṣàwájú bàbá. Bàbá jẹ́ ọ̀dọ́ àti olórí ajé. Olórí ajé ta ló ń pè é. Ọlọ́run ló ń pè é àgbẹ̀. Máa bọ̀ bí. Máa bọ̀ bí.
olúwa kọ́ máa ṣe é. Olúwa ìwọlé òòrùn ẹni pé òòrùn ẹni tó kù. Ìdí tí a fi ka òkú ni ọba ló kù ìdí ẹ̀kọ́ o. Ìdí ẹ̀kọ́ olóko àwa náà ní tiwa o. Láti ní do's and don'ts. Olóògùn tó bá jáde tí ò ní sílẹ̀ òkèlè yóò mọ̀ pa ẹ̀dá ìṣòro èyí. Ó kò ní wá dáró kò sí kó máa pè wọlé òfin olóògùn. Lágbára ọlọ́wọ́ ṣíṣe o. Lágbára ọlọ́wọ́ ìdáhùn máa lò. Apẹ́pẹ́pẹ́ àwọn náà pẹ́ o. Ilé máa ń gbé yín. Ó bẹ̀rẹ̀ nínú àgbẹ̀ kẹ́kọ̀ọ́ o. Kẹ́kọ̀ọ́ dáadáa kẹ́rẹ́ láti kẹ́kọ̀ọ́. Ẹ má bẹ̀ o. Àbúrò ní kí ìgbàgbọ́ àti orí ẹ̀jẹ̀ kan ọgbà ìwé pẹ̀lú ẹ̀jẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀. Ẹ̀bọ̀ tí mo gbà.
Làwọn bẹ́ẹ̀ yẹn kò lè ṣe dídí.